wàhálà dé. Ṣèyí Mákindé níbo lẹjọ́ dì sí o. Gúnmi ti pàṣẹ o. Gúnmi pàṣẹ kí wọ́n fi helicopter kó àwọn ọmọ iléèwé àti olùkọ́ tí wọ́n jí gbé ní ìjọba ìbílẹ̀ Oríire ìpínlẹ̀ Ọ̀yọ́ ní ọjọ́ 15 oṣù karùn-ún 2026. Gúnmi ti pàṣẹ kí wọ́n fi helicopter kó àwọn ọmọ lọ sí Kaduna o. Ó ṣẹlẹ̀. Wọ́n ìwà nínú igbó Ọ̀yọ́. Ṣèyí Mákindé ní wọ́n wà ní Old Ọ̀yọ́ National Park. So Old Ọ̀yọ́ National Park tí wọ́n wà tí Ṣèyí Mákindé fi ròyìn síta nìkan bí ọ̀sẹ̀ méjì tó kọjá. Wọn ò rí wọn gbà sílẹ̀ níbẹ̀. Kaduna tí wọ́n wá kó wọn lọ yìí báyìí kọ́. Wọ́n ti kó àwọn ọmọ ọlọ́mọ lọ sí Kaduna o, wàhálà dé. Ẹ jọ̀ọ́ ẹ bá wa pín ètò yìí, ẹ ké gbàjarè síta. Ẹ jọ̀ọ́ ẹ má pa àwọn ọmọ ọlọ́mọ dànù. Ṣèyí Mákindé, Gúnmi, gbogbo ẹ̀yin lọ́balọ́ba lóyè Olúbàdàn, Aláàfin Ọ̀yọ́, Ọ̀ọ̀nìrìṣà, ìgbésẹ̀ wo lẹ ń gbé lórí ọ̀rọ̀ yìí? Ó mà ti pé 40 ọjọ́ tóró ti lé ní 38 days, èdè ló pé 39 days o. Àwọn ọmọ ọlọ́mọ, ọmọ kò lè yàn, ọmọ mẹ̀kúnnù tẹ́ ẹ kó sí àkàkà àwọn agbésùmọ̀mí, ẹ jọ̀ọ́ ẹ torí Ọlọ́run ẹ ṣàánú ajé. Àwọn ọmọ ọlọ́mọ wọn ò gbàpò tí ìdìbò, òbí wọn ò lọ fún kánsẹ́lọ̀, wọn ò lọ fún sínétọ̀ o. Gbogbo ẹ̀yin àgbààgbà nílẹ̀ Yorùbá, kí lẹ̀ ń ṣe sí ọ̀rọ̀ yìí? Ṣé bí ẹ ṣe fẹ́ dákẹ́ lélẹ́yìí? Wọ́n ti kó àwọn ọmọ ọlọ́mọ helicopter. Gúnmi ti pàṣẹ. Gúnmi ti pàṣẹ o. Wọ́n ti fi helicopter kó àwọn ọmọ ọlọ́mọ. Wọ́n ti kó wọn lọ sí Kaduna. Ní ìgbà tí wọ́n wà ní Ọ̀yọ́ gan, Ṣèyí Mákindé àgbọ́n kankan. Ṣèyí Mákindé ò rí kankan ṣe sí. Wọ́n dìplọ́ ológun, wọ́n dìplọ́ kinní kan, wọ́n ti kó àwọn aṣọ́gbó wọgbó, wọ́n ti kó gbogbo wọn wọgbó, wọn ò rí wọn gbà sílẹ̀ o. A ò rẹ́jẹ, a ò rómìíra o. Ní ìgbà tá a ti máa wá gbọ́ ìròyìn báyìí, wọ́n ní wọ́n ti kó wọn lọ sí Kaduna. Ṣé mọ̀ pé Ṣèyí Gúnmi klẹ́ríkì Kaduna ni, El-Rufai Kaduna ni. Wọ́n ti wá pàṣẹ kí wọ́n kó àwọn ọmọ ọlọ́mọ máa lọ sí Kaduna báyìí o. Ṣé ẹ rí pé wàhálà gidi leléyìí? Wọ́n lo oṣù kan gbáko. Oṣù kan wọ́n lò ní inú igbó Ọ̀yọ́ ń bẹ̀ yẹn. Wọn ò rí kankan ṣe sí. Gbogbo jagunjagun ilẹ̀ Yorùbá, gbogbo alágbára ilẹ̀ Yorùbá, wọn ò rí kankan ṣe sí o. Ṣé bí wọ́n ṣe wá kó wọn lọ sí Kaduna yìí báyìí, ẹ jọ̀ọ́ kí ló máa padà wá ṣẹlẹ̀ o? Ṣèyí Mákindé, ẹ fi ọmọ ọlọ́mọ ẹ fi play political. Àwọn ọmọ kò lè yàn, àwọn ọmọ ọlọ́mọ tí wọn ò ṣẹ̀ṣẹ̀ kankan. Ṣé ẹ̀ṣẹ̀ ni kẹ́yìn rán ọmọ lọ sílé ìwé ni? Ṣé ẹ̀ṣẹ̀ ni kí òbí kí wọ́n ní kí ọmọ lọ sílé ìwé ni? Ẹjọ́ ẹ̀yẹ ènìyàn wa. Ó mà ti wá lágbára báyìí. A máa ń pọ̀rọ̀ yìí lówè, ó mà ti ń láàárọ̀ nínú. Ọ̀rọ̀ yìí mà ti ń kọjá ibi tí a máa fojú sí. Wàhálà gidi mà ló délẹ̀ yìí. Wàhálà gidi mà ló ṣẹlẹ̀ yìí. Ogun gidi mà lélẹ́yìí. Ní ilẹ̀ Yorùbá. Ilẹ̀ Yorùbá ni wọ́n ń pè bí. Ilẹ̀ Yorùbá ni wọ́n ń pè bí. Ọ̀yọ́ ni wọ́n ń pè bí. Kí wọ́n dẹ̀ kó àwọn ọmọ ọlọ́mọ àti olùkọ́. Kí wọ́n dẹ̀ kó wọn lọ láti ọjọ́ 15 oṣù karùn-ún 2026. Èní ni ọjọ́ 23 oṣù kẹfà 2026. Kẹ́ fi wo iye ọjọ́ tí wọ́n ti lò ní àkàkà àwọn agbésùmọ̀mí. Ṣèyí Mákindé dẹ̀ wà ń bẹ̀. Ẹ ń fi àwọn ọmọ ọlọ́mọ ẹ fi wọ́n play political. Gúnmi ti wá pàṣẹ báyìí o wípé kí wọ́n fi helicopter kí wọ́n fi kó àwọn ọmọ wọ̀nyẹn. Tẹ́ ẹ bá ní gbàgbé, ṣé mọ̀ wípé bí wọ́n ṣe fi helicopter kó àwọn ọmọ ní Niger State nìyẹn, nílé ìwé St. Mary. Àwọn ọmọ wọ̀nyẹn wọn ò kó wọn sílẹ̀ tán o.
wọ́n ṣe gbogbo àwọn nǹkan tí wọ́n ṣe lókè ọya, wọ́n wá ti gba ilẹ̀ Yorùbá wá. Àwọn adarí wa dẹ̀ wá ń bẹ̀, wọn ò sọ̀rọ̀, wọn ò gbé ìgbésẹ̀ lé lórí, torí tí wọ́n bá ń sọ fún wa wípé àwọn ń gbé ìgbésẹ̀, a ò rí nǹkan kan. Irú ìgbésẹ̀ wo ni wọ́n ń gbé fún odidi oṣù kan nínú igbó Ọ̀yọ́ ń bẹ̀ yẹn, kí àwọn agbésùmọ̀mí, àwọn ISWAP, kí wọ́n dẹ̀ kó àwọn ọmọ sí inú igbó wa ní ilẹ̀ Yorùbá, inú fọ́rẹ́sì wa. Kì í ṣe pé igbó ibòmí o, kì í ṣe igbó orílẹ̀-èdè ibòmí ni wọ́n kó wọn lọ o, ní inú igbó ní ìlú Ọ̀yọ́ ń bẹ̀ yẹn, kí àwọn adarí wa má dẹ̀rí kankan ṣe sí. So ìgbà tí wọ́n wá kó wọn lọ sí Kaduna ńkọ́ báyìí, ṣé mọ̀ wípé Àbọ̀dé èsì Gúnmi tẹ́ gbé wá sọ́yọ́ òun ló ń ṣiṣẹ́ yìí o. Gúnmi ti wá pàṣẹ báyìí pé kí wọ́n rù wọ́n máa bọ̀ lọ́yọ̀, kọ́rùn wọ́n máa bọ̀ ní Kaduna. Ṣé ẹ ti wá rí wípé Gúnmi àtàwọn tó gbé Gúnmi wá, àlejò ọ̀rọ̀ òun lẹ gbé wá sí ìlú Ọ̀yọ́ yìí? Ọlọ́run má jẹ́ kéèyàn gbàlejò ọ̀rọ̀. Tó bá jẹ́ wípé ìlú tó dáa ni, gbogbo àwọn tó invite Gúnmi ó yẹ kí wọ́n ti jẹ́jọ́, ó yẹ kí wọ́n ti pè wọ́n fún interrogation, torí pé Gúnmi tẹ́ ẹ gbé wá sí Ọ̀yọ́, ara àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ òun leléyìí, pẹ̀lú gbogbo àwọn ọ̀rọ̀ tí Ṣèyí Mákindé ní àwọn jọ ń sọ, àwọn ń tò lórí, àwọn ń tò nísàlẹ̀, they are still working, we are investigating, we are working on it, we are planning to release them, they will soon release them. Òyìnbó òfò, òyìnbó àdánù tí wọ́n ń sọ lẹ́nu. Gbogbo òyìnbó tí Ṣèyí Mákindé ń sọ láti ọjọ́ yìí báyìí, àwọn ọmọ ọlọ́mọ dà, àwọn ọmọ tí wọ́n jí kó ní Ọ̀yọ́ dà. Gúnmi ti wá ṣe tójú ẹ̀ tán báyìí, Gúnmi ti wá lo owó agbára wípé ṣé o, àní àwọn táwọn jẹ́ Fúlàní o, àwọn làwọn ní Nàìjíríà. Nǹkan tí wọ́n gbìyànjú àbí kí nìkan tó wà ń bẹ̀ báyìí? Ṣé wọn ò ti fi hàn everybody wípé àwọn làwọn ní? Ṣé wọn ò ti fi hàn everybody wípé àwọn làwọn nílùú? Ládùúrú gbogbo ọ̀rọ̀ tá a ti sọ, ládùúrú gbogbo bí a ṣe ń pariwo sétí ẹ̀yin adarí ilẹ̀ Yorùbá yìí, ṣé ẹ rí pé ẹ̀yin tẹ́ ẹ jẹ́ adarí ilẹ̀ Yorùbá, ẹ̀yin fúnra yín lẹ̀ ń kógun ja ìlú, ẹ̀yin lẹ̀ ń kógun ja ìlú, ẹ̀yin lẹ̀ ń bà ilẹ̀ Yorùbá jẹ́, ẹ ò tún ilẹ̀ Yorùbá ṣe, ẹ ń bà jẹ́ ni, ọ̀gẹ̀dẹ̀ ń bàjẹ́ àló ń pọ́n. Pẹ̀lú gbogbo rògbòdìyàn láti ìgbà tí wọ́n ti kó àwọn ọmọ wọ̀nyí lọ, pẹ̀lú gbogbo ẹjọ́, gbogbo oríṣiríṣi protest lọ́tún protest lósì, ẹni kí wọ́n lọ fọkàn balẹ̀, wọ́n máa padà wá láàyè. Àwọn ọmọ Ṣíbọ̀ọ̀kì wọn ò kó wọn sílẹ̀ tán o. Àwọn ọmọ tí wọ́n kó nígbà tí Ṣíbọ̀ọ̀kì, ìdí tó jẹ́ ká máa pariwo gidi leléyìí wípé ẹ má jẹ́ kí ọ̀rọ̀ eléyìí kó dàbí tàwọn Ṣíbọ̀ọ̀kì o. Ṣé kò ti wá padà ń jọra wọn lọ báyìí, tí wọ́n ti move wọn from one place to another, tí wọ́n ti move wọn from one forest to another? Bàbá wa tí wọ́n ń darapọ̀ mọ́ wa, Adéjìmí Ọládélé, ẹ káàbọ̀ sórí ètò wa. Wọ́n ní madam well done, but how do you know? Ṣé mọ̀ wípé à ń sọ fún wa orí ìkànnì yìí, àjàǹbalẹ̀ orí ìkànnì yìí, ìròyìn tó bá ń lọ ẹ máa gbọ́ ń bẹ̀. Ẹ mú fọ́nrán yín àbí ẹ mú fóònù yín kẹ́ Google ẹ rí lórí orí ayélujára káàkiri. Kì í ṣe kan tó bò wípé wọ́n ti move wọn láti Old Ọ̀yọ́ National Park tí Ṣèyí Mákindé ní wọ́n wà, wọ́n ní wọ́n ti move wọn kúrò báyìí lọ́wọ́lọ́wọ́, wọ́n ti kó wọn lọ sí Kaduna. So ní ìgbà tí wọ́n wà lọ́yọ̀ọ́, tí odidi governor number 1 security tó jẹ́ pé òun ni first citizen, òun ni first chief security officer nínú ìpínlẹ̀, tó rí kọ̀ọ̀kan ṣe sí Ṣèyí Mákindé, gbogbo yín pátá lẹ fẹ́ẹ̀lì wọ́fúlẹ̀. Ẹ̀yin lẹ fẹ́ẹ̀lì olùkọ́ tí wọ́n bẹ́ lórí, ẹ̀yin lẹ fẹ́ẹ̀lì àwọn ọmọ tí wọ́n kó yìí, ẹ̀yin lẹ fẹ́ẹ̀lì principal, gbogbo ẹni tí nǹkan bá ṣẹlẹ̀ sí nínú ìlú yẹn, ẹ̀yin lẹ fẹ́ẹ̀lì wọn látàrí àìbìkítà yín, àìmójútó ìlú,
àìní àkíyèsí àbí ká sọ wípé ẹ mọ̀ọ́mọ̀ ń ṣe nítorí ipò, àìláàánú yín tó jẹ́ pé ipò nìkan lẹ̀ ń bá kiri. Kẹ́ ẹ ṣáà ti dórí ipò, kẹ́ ẹ ti dórí ipò, wọn ò bá pa ará ìlú tán, wọn ò bá gbẹ̀mí tán lẹ́nu ará ìlú, wọn bá sọ ìlú dahoro kò kàn yín. Kẹ́ ẹ ṣáà ti dìbò, kan ṣáà ti wọlé, ó yá ẹ dìbò kí wọ́n wọlé. Ìlú òdẹ dá, ìlú òdẹ lọ síwájú, ọkàn ará ìlú ò balẹ̀. Ẹ̀ ń lé ipò mú kiri, ẹ̀ ń lé ìbò mú kiri. Ṣé eléyìí tí wọ́n wá ń kó àwọn ọmọ lọ́mọ nínú yàrá ìkẹ́kọ̀ọ́ wọn yìí, ṣé bí ìlú ṣe fẹ́ dá nìyẹn? Ṣé bí ọkàn àwọn tí ẹ fẹ́ jẹ adalé lórí, ṣé bí ọkàn wọn ṣe fẹ́ balẹ̀, ṣé bí ìlú ṣe fẹ́ lọ síwájú lélẹ́yìí tẹ́ ẹ̀ ń ṣe yìí? Ní ìgbà tí òbí bá wà, tí wọ́n bá múra ilé ìwé fún ọmọ tí ọkàn wọn ò balẹ̀, tó jẹ́ pé pẹ̀lú ìbẹ̀rù ni olúkálukú fi múra ilé ìwé fún ọmọ, ṣé ara ìlú tẹ́ fẹ́ túnṣe nìyẹn? Ṣé ara ìlọsíwájú tẹ́ fẹ́ mú bá inú ìlú nìyẹn? Ṣèyí Mákindé ẹ tú okùn lọ́rùn àwọn ọmọ lọ́mọ, ẹ fi àwọn ọmọ lọ́mọ sílẹ̀. Òbí wọn kọ́ ló gbé àpótí, wọn ò gbé àpótí kánsẹ́lọ̀, wọn ò gbé àpótí ṣíàmánù gan, dépò pé wọ́n ń gbàpótí gọ́vnà. Olùkọ́ ni wọ́n. Kí ni ẹ̀ṣẹ̀ wọn? Òun ni wípé wọ́n jẹ́ olùkọ́. Kí ni ẹ̀ṣẹ̀ àwọn ọmọ? Torí pé wọ́n jí láàárọ̀, wọ́n lọ sílé ìwé. Ṣé ẹ ti wá rí nǹkan tí ẹ sọ ètò ẹ̀kọ́ dà? Ṣé rí pé ẹ ń ba ìlú jẹ́ ni? Ẹ ò tún ìlú ṣe o. Ní ìgbà tí wọ́n kó àwọn ọmọ kúrò lọ́yọ̀ọ́ báyìí, ẹ rí wọn gbà fún odidi oṣù kan ní ìlú Ọ̀yọ́. Ó dá o. Báwo lẹ ṣe fẹ́ wá ṣe báyìí tí wọ́n kó àwọn ọmọ lọ́mọ jáde ní Kaduna tí wọ́n kó wọn lọ? Elédùmarè kó ṣàánú fún wa báyìí. Ó ti wá dojú ẹ̀, wàhálà gidi leléyìí. Wàhálà ti wá dé. À ń sọ wípé ogun ti dé láti yọjọ́ yìí, ogun ń bọ̀, ogun ti dé. Ṣé rí pé ogun ti ń ṣẹlẹ̀ gidi báyìí nílẹ̀ Yorùbá? Ṣé rí pé ogun gidi leléyìí nílẹ̀ Yorùbá? Ṣùgbọ́n tí a bá ń sọ wọn ní ibo lẹ ti rógun, Ọlọ́run ò ní jẹ́ ká rógun, Ọlọ́run ò ní jẹ́ ká rógun. Ṣùgbọ́n àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ sí wa yìí, kí ni ká ti pè? Ogun wo ló ń ju eléyìí lọ? Ogun Ukraine gan ò tó eléyìí. Ibi tí wọ́n ti wà lójú ogun gangan, tó jẹ́ pé orílẹ̀-èdè sórílẹ̀-èdè méjì tí wọ́n ń bára wọn ń jà, Iran àti Ukraine àti Russia àti Israel gan, kí ló ti ju eléyìí lọ? Tí wọ́n ti ń kó àwọn ọmọ hostage. Ṣé ti rí? Tí ìjọba dẹ̀ wà ń bẹ̀ tí wọn ò rí kankan ṣe sí. Helicopter tí wọ́n fi kó àwọn ọmọ lọ ní Niger State nígbà tí wọ́n lọ ṣe ìkọlù sí St. Mary, helicopter láti gbọ́ báyìí o, tí wọ́n ní wọ́n fi transport àwọn ọmọ kúrò ní Ọ̀yọ́ Old National Park, tí wọ́n fi kó wọn lọ sí Kaduna. Gẹ́gẹ́ bí ìròyìn tá à ń gbọ́ báyìí, helicopter ni wọ́n náà fi kó wọn lọ o. Ṣé tó yẹ pé ọkọ̀ náà fi kó wọn lọ? Ọlọ́pàá dà? Àwọn ọlọ́pàá, ààrẹ Bọ́lá Ahmed Tinubu ní ìgbà tí ọ̀rọ̀ yìí ṣẹlẹ̀ lẹ́yìn ọ̀sẹ̀ méjì, wọ́n ní wọ́n pàṣẹ wípé àwọn aṣọ́gbó forest guide 1000 wọ́n ní wọ́n bu ọwọ́ lù. Ó dà, àwọn aṣọ́gbó tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu 1000 forest guide tí wọ́n ní wọ́n bu ọwọ́ lù, àwọn dà? Níbo ni wọ́n wà? Àwọn ológun tẹ́ ní ẹ deploy sí inú igbó ní ilẹ̀ Ọ̀yọ́, àwọn dà? Níbo ni wọ́n wà tí wọ́n fi transport àwọn ọmọ kúrò ní inú Ọ̀yọ́ tí wọ́n fi kó wọn lọ sí Kaduna? Níbo ni gbogbo àwọn ẹlẹ́ṣọ́ ààbò wa? Àmọ̀tẹ́kùn ńkọ́? Àwọn Anglo Ranger ńkọ́ o? Ṣé rí pé ìlú yẹn kò wà ní, kò sí ètò ààbò, ó ti wò ó mọ́, ó ti wò ó kéré mọ́, kò sí ààbò kan níbì kan, kò sí ẹlẹ́ṣọ́ ààbò kan níbì kan. Gbogbo àwọn tí wọ́n ń sọ ìgbà táwọn dé ẹ̀sìn ẹ̀lẹ̀, àwọn bá àwọn ológun amọ̀tàǹkì wọ́n wà ń bẹ̀, àwọn bá wọn níbẹ̀. Ọba Ògbómọ̀ṣọ́, Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́, àwọn ni wọ́n sọ o. Ní ìgbà tí wọ́n lọ, wọ́n ní àwọn bá gbogbo àwọn ẹlẹ́ṣọ́ ààbò, àwọn ológun, gbogbo ibẹ̀ ni wọ́n wà. So àwọn ológun yẹn báyìí, ibo ni wọ́n wà? Àwọn ẹlẹ́ṣọ́ ààbò tí ẹni wọ́n ń ṣiṣẹ́ lábẹ́lẹ̀, tẹ́ ẹni wọ́n ti wọnú igbó tí wọ́n, níbo ni wọ́n wà tí wọ́n ò rí wọn nígbà tí wọ́n ń transport wọn kúrò ní ilẹ̀ Ọ̀yọ́ tí wọ́n kó wọn lọ sí Kaduna? Kẹ́ ẹ fi mọ̀ wípé
ọ̀rọ̀ náà dàbí ọ̀tọ̀ bá fi eku tí wọ́n fi ṣọ́ ológbò ni àbí tí wọ́n fi ológbò tí wọ́n fi ṣọ́ eku. À ń sọ fún wa níwọ̀n ìgbà tí ìjọba Nàìjíríà tí wọ́n bá ti lè máa sọ wípé àwọn rí Boko repentant, so Boko repentant tẹ́ ẹ ní ẹ pè ní ológun, tẹ́ ẹ ní kí wọ́n bọ́ sí ẹnu ọ̀nà àbí kí wọ́n bọ́ sínú igbó, ṣé wọ́n máa rí àwọn ọmọ tí wọ́n ń transport yìí tí wọ́n á dẹ̀ ní àwọn ń dá wọn lọ́nà, because gbogbo wọn náà irú kọ̀ọ̀kan ni wọ́n, nǹkan kan náà ni wọ́n. Boko repentant tẹ́ kó aṣọ ológun sí lọ́rùn, ṣé òun ló fẹ́ rescue àwọn ọmọ kúrò lọ́wọ́ àwọn brothers ẹ̀? Ṣé òun ló fẹ́ rescue àwọn ọmọ kúrò lọ́wọ́ àwọn family ẹ̀ tí wọ́n jọ ń ṣe iṣẹ́ kan? Gbogbo yín lẹ fẹ́ẹ̀lì wófúlẹ̀. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu, ẹ̀yin lẹ wà lórí ipò gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ní ìgbà tí wọ́n kó àwọn ọmọ ní ilé ìwé ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ṣèyí Mákindé, ìwọ ló jẹ gómìnà, ó jẹ gómìnà, wọ́n wọ ìlú wá, wọ́n sọ ìlú dahoro, wọ́n kó àwọn ọmọ kéékèèké ọmọ ọdún kan, olùkọ́, ẹ wo nǹkan tẹ́ sọ ètò ẹ̀kọ́ dà. Àwa ní ìlú ò lọ síwájú, báwo ni ìlú ṣe fẹ́ lọ síwájú? Tí wọ́n bá wá ń pe ìlú yẹn ní shit hole country, ẹni ẹ má sọ̀rọ̀ sí ìlú yín mọ́, a sì dá, ṣe ọ̀nà tó fẹ́ fi dá ni wọ́n ń tọ̀ yìí. Àwọn adarí wa iṣẹ́, mo ní ṣé ọ̀nà tó fẹ́ dá bí ìlú ṣe fẹ́ dá, ṣé ipa ẹ̀ ni wọ́n ń tọ̀ yìí? Ṣé àwọn nǹkan táàrí tó ń ṣẹlẹ̀ yìí, ṣé ìlú tí èèyàn máa sọ wípé òkè ìrètí kan ṣì wà níbì kan fún àwọn ògo ọ̀la tàbí fún àwọn ọ̀dọ́, ìrètí wo ló wà nínú ìlú yìí báyìí fún everybody wa? Òun là ń sọ lọ́wọ́lọ́wọ́ yìí tá à ń pariwo bring back our children, bring back our children. Láti ọjọ́ yìí ibi tí ẹ ti máa mọ̀ wípé Ṣèyí Mákindé wọn ò ṣe nǹkan kan lórí ọ̀rọ̀ yìí, tí ṣe tí wọ́n pé wọ́n ń ṣe nǹkan lórí ọ̀rọ̀ yìí ni at least bó tẹ̀ jẹ́ èèyàn mẹ́ta àbí èèyàn márùn-ún wọn ni wọ́n tẹ̀ ti rescue wọn. Ibi tẹ́ ẹ fi mọ̀ wípé wọn ò ṣe nǹkan kan, ó ti ní àwọn ibi tí wọ́n jọ sọ sí, ó ti ní àwọn ibi tí wọ́n jọ dì sí ni. Ẹ tú okùn lọ́rùn àwọn ọmọ lọ́mọ. Tẹ́ ẹ bá fẹ́ ṣe òṣèlú, gbogbo ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá, gbogbo ẹ̀yin olóṣèlú, ẹ̀yin ọ̀jẹ̀lú inú Nàìjíríà, tẹ́ ẹ bá fẹ́ ṣe òṣèlú, ẹ kọjá síbi tẹ́ ẹ kó àwọn ọmọ yín sí, l'Amẹ́ríkà, ní Canada, ní Spain, ní European country, ní Germany, ní Paris, gbogbo bí tẹ́ ẹ kó àwọn ọmọ yín sí. Ṣèyí Mákindé kọjá lọ sí Finland, kó lọ kó àwọn ọmọ ẹ wálé, kó wá fi wọ́n ṣe òṣèlú. Ẹ yé fi àwọn ọmọ mẹ̀kúnnù ṣe òṣèlú. Ìkà ní gbogbo yín, ọ̀dájú àbíamọ ni yín, àbíagbá ní gbogbo yín, ẹ kì í ṣe èèyàn gidi. Kí ló dé? Ṣé dandan ni kẹ́ o jẹ president ni? Nítorí pé o dẹ̀ declare presidential candidate báyìí, wàhálà dẹ̀ bẹ̀rẹ̀, ogun dẹ̀ wọ̀lú, ẹ dẹ̀ dákẹ́, ẹ dẹ̀ fi àwọn ọmọ ọlọ́mọ play political, ẹ dẹ̀ fi àwọn ọmọ ọlọ́mọ play political. Ayọ̀délé Fáyọ̀ṣe máa sọ lánàá, ó ń sọ wípé àwọn ti declare war against Ṣèyí Mákindé. Ṣé Ṣèyí Mákindé lè declare war against báyìí ni tàbí mẹ̀kúnnù? Ẹ dẹ̀ torí òṣèlú, ẹ dẹ̀ ń ba ilẹ̀ Yorùbá jẹ́, ẹ dẹ̀ ń ba ògo àwọn ọmọ ọlọ́mọ, àwọn ògo ọ̀la, àwọn ọ̀dọ́, àwọn ọmọ kékeré tí wọn ò ní ẹ̀ṣẹ̀ kankan lọ́rùn. Ẹ jọ kí ni ẹ̀ṣẹ̀ ọmọ primary 1? Kí ni ẹ̀ṣẹ̀ ọmọ ọdún 2? Kí ni ẹ̀ṣẹ̀ ọmọ ọdún 1? Wọn ò ṣẹ̀ṣẹ̀ kankan. Àwọn ọmọ ọlọ́mọ, òbí wọn tí wọ́n ń ṣe wàhálà láti rí pé kí àwọn ọmọ ọlọ́mọ kí wọ́n rí oúnjẹ jẹ, oúnjẹ ọ̀nà àti jẹ àti mú. Ṣé ẹ̀ṣẹ̀ ni kéèyàn lọ sílé ìwé kó dẹ̀ ríṣẹ́ gẹ́gẹ́ bí olùkọ́ni? Ó ti dẹ̀ṣẹ̀ nínú Nàìjíríà báyìí o. Ẹ̀ṣẹ̀ ni kéèyàn jẹ́ olùkọ́ nínú Nàìjíríà báyìí, àmà ní ṣiṣẹ́ ṣe. Àwọn ẹni ẹlẹ́ni wọ́n máa jí láàárọ̀ kùtùkùtù ni wọ́n mú aṣọ wọ̀ sọ́rùn, wọ́n mú báírò wọn, wọ́n mú ṣọ́ọ̀kì wọn kí àwọn lọ kọ́ àwọn ọmọ. Mà ní wọ́n pàdé àgbákò yìí. Àmà ní gbàdé àgbákò ní gbogbo ọ̀nà àti jẹ àti mú wà. Àmà ní bá olórí burúkú dòwò pọ̀ lórí ọ̀rọ̀ Nàìjíríà yìí. Kí èèyàn dẹ̀ jí lọ́jọ́ ayé ẹ̀, kó kí òbí ẹ kó tọ́ ẹ, kó gbẹ̀kọ́,
kó o gba sàbùké kó o dẹ̀ ríṣẹ́ olùkọ́. Ẹ̀wọ̀n kan tí wọ́n sọ dà nínú Nàìjíríà, ẹ̀wọ̀n kan tí wọ́n sọ iṣẹ́ olùkọ́ dà, wọ́n bẹ́ orí olùkọ́. Eléyìí ó lágbára. Wọ́n bẹ́ orí olùkọ́. Síbẹ̀síbẹ̀ àwọn tí wọ́n ti yọjọ́ jí wọn gbé, wọn ò fi wọ́n sílẹ̀ o, wọn ò fi wọ́n sílẹ̀ o. Òun la máa gbọ́ báyìí tọ́nà ti kó wọn lọ. Wọ́n ti kó wọn lọ o. Gúnmi ti pàṣẹ kán wá kó wọn o. Gúnmi ló pàṣẹ o. Kí Ṣèyí Mákindé kó jáde kó ní kì í ṣe Gúnmi. Ṣèyí Mákindé aṣàlẹ́ǹjì ẹ jáde. Ta ló pàṣẹ kí wọ́n wá kó àwọn ọmọ? Ta ló pàṣẹ kí wọ́n wá kó àwọn ọmọ lọ sí Kaduna? Ní ìgbà tí Gúnmi wá sọ́yọ́, kí ni nǹkan tí ẹ jọ sọ? Níbo lẹ jọ sọ sí? Àdéhùn wo ló wà láàrin gbogbo ẹ̀yin tí ẹ gbàlejò Gúnmi wá sí ìlú Ọ̀yọ́? Àdéhùn wo lẹ jọ sọ? Kí ni àwọn nǹkan tí ẹ jọ sọ wípé ó máa ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá? Ní mẹ́rùn kúrò lórí ọ̀rọ̀ ṣàríà o. Ìròyìn tó kọ́kọ́ jáde tí wọ́n lísì nǹkan mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ wípé kí àwọn tó fi àwọn ọmọ wọ̀nyí sílẹ̀, àwọn nǹkan mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ yìí ní ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ gbọ́dọ̀ gbọ́wọ́ sí, ni wọ́n gbọ́dọ̀ ṣe. Lẹ́yìn ọjọ́ mélòó kan wọ́n jáde, wọ́n ní ọ̀rọ̀ yẹn ò rí bẹ́ẹ̀, irọ́ ni wọ́n ń pa fún wa o. Ṣe rí àwọn ìjọba yìí tí wọ́n bá ní ìjọba wo ló parọ́ jù lágbàáyé, àwọn adarí wa ni ilẹ̀ Yorùbá, àwọn àgbààgbà, àwọn adarí Nàìjíríà. Tó bá ní ìjọba wo ló parọ́ jù, adarí wo ló parọ́ jù lágbàáyé, ẹ bẹ̀rù àwọn olóṣèlú Nàìjíríà. Tẹ́ ẹ bá rí wọn, tó bá kí yín láàárọ̀, ẹ wo aago ọwọ́ yín. Tó bá ní àwọn èèyàn ń pa irọ́, wọ́n fi irọ́ ń ṣomi mu, wọ́n fi irọ́ ń dá agbádá, wọ́n fi ń dá ẹ̀wù, wọ́n fi ń dá bùbá, àwọn adarí Nàìjíríà ni. Ìlú tí wọ́n bá dẹ̀ ti fi irọ́ ń tò, ìlú yẹn kì í rójú. Tó bá yẹ pé irọ́ yìí báyìí ni wọ́n kọ̀ntínú tí wọ́n fi ń ṣe ìlú, ìlú yẹn ò lè lọ síwájú. Ìlú tí ìtẹ̀jẹ̀ sílẹ̀ bá dẹ̀ ti pọ̀ jù, tí wọ́n ń tẹ̀jẹ̀ aláìṣẹ̀ sílẹ̀, ìlú yẹn ò lè lọ síwájú o. Òun lẹ fi rí wípé orí òkè pọ̀, ṣọ́ọ̀ṣì pọ̀, gbogbo ẹ̀ pọ̀ jáǹtìrẹrẹ, kò sí ìlọsíwájú. Àdúrà ò gbà, ṣàdúrà gbà ni? Ẹjọ́ ẹ̀yin pásítọ̀, ṣé àdúrà gbà? Torí wọ́n máa sọ wípé àdúrà gbà, ẹ jẹ́ ká máa gbàdúrà. Gbogbo àwọn olùkọ́ tí wọ́n jọ jẹ́ olùkọ́ nílé ìwé yẹn, ẹlòmíì ti wọnú àwẹ̀, wọ́n wọnú àdúrà, wọ́n wọnú ìṣọ́ òru, tí wọ́n ti fa àwọn ọmọ ọlọ́mọ sílẹ̀, tí wọ́n ti fi àwọn olùkọ́ sílẹ̀. Nígbà tí ẹ̀ṣẹ̀ ti pọ̀ jù, ìtàjẹ̀ sílẹ̀ bá ti pọ̀ jù, ẹ̀jẹ̀ àwọn aláìṣẹ̀ tẹ́ ń ta sílẹ̀ lójoojúmọ́ kò jẹ́ kádúrà gbà. Ní gbogbo àgbáyé kò sí ìlú tí mọ́ṣáláṣí pọ̀ sí tó Nàìjíríà, kò sí ìlú tí chọ́ọ̀chì pọ̀ sí tó Nàìjíríà. Gbogbo ẹ̀sìn tó wà nínú Nàìjíríà, àti ìṣẹ̀ṣe, àti ilé ìjọsìn, àti mùsùlùmí, àtẹlẹ́sìn àbáláyé, kò sí ibi tó pọ̀ sí tó Nàìjíríà. Síbẹ̀síbẹ̀ ẹ wo nǹkan tó ń ṣẹlẹ̀. Ṣó tẹ̀ wá dàbí pé wọ́n ń gbàdúrà nínú ìlú yìí? Ǹjẹ́ ẹ rí ipa ẹ̀? Ǹjẹ́ ẹ rí pó tiẹ̀ yọ wípé ìlú yìí wọ́n mà ní pásítọ̀ o. Tó bá ní ká sọ wípé the most popular pastor, àwọn pastor tó jẹ́ pé lágbàáyé, ìlú wo ni wọ́n ti ní? Nàìjíríà ni. Síbẹ̀síbẹ̀ náà jẹ́rí wípé kò sí lọ síwájú, ṣẹ́rí pé ó túbọ̀ ń worst sí ni, nítorí pé ìtẹ̀jẹ̀ sílẹ̀ yẹn ó ti pọ̀ jù. Àwọn ẹ̀mí tẹ̀ ń tẹ̀jẹ̀ wọn sílẹ̀ lójoojúmọ́, àwọn ẹ̀jẹ̀ aláìṣẹ̀ tẹ̀ ń ta sílẹ̀ lójoojúmọ́ kò lè jẹ́ kí àdúrà gbà, torí ìṣẹ̀dá wọn a máa gégùn fún ilẹ̀ tẹ̀ ń tẹ̀jẹ̀ wọn sí ni. Ìṣẹ̀dá wọn ò lè súre fún yín nínú ìrora. Ẹ wo olùkọ́ tí wọ́n bẹ́ lórí. Olùkọ́ yẹn ní kété tó ti rí pé wọ́n yọ àdá tàbí wọ́n yọ ọ̀bẹ, wọ́n bẹ́ òun lórí. Kí lẹ mọ̀ tó fi ọkàn ẹ̀ sọ? Kí lẹ mọ̀ tó fi ọkàn ẹ̀ sọ sí ilẹ̀ yẹn? Ẹ wá ń sọ wípé àdúrà ò gbà. Báwo ni àdúrà ṣe fẹ́ gbà? Ẹ̀yin tẹ́ ẹ dẹ̀ wà ní ipò adarí àti tẹlẹ́sìn ni, adarí ẹ̀sìn ni, gbogbo yín ẹ kọ̀, ẹ ò lè sọ òdodo torí pé ẹ ti jẹ dòdò, ẹ ò lè sọ òdodo. Gbogbo yín pátá
tẹ́ ẹ wà ní ipò agbára, tí ẹ wà ní ipò adarí, tó yẹ kí ẹ sọ òtítọ́, tó yẹ kí ẹ gbé ìgbésẹ̀ lórí ọ̀rọ̀ yìí, tẹ́ ẹ ò ṣe é. Gbogbo ẹ̀jẹ̀ àwọn tí wọ́n ń ta sílẹ̀ yẹn ọrùn yín ló wà o. Ẹ̀yin tẹ́ ẹ ń gbè sẹ́yìn olóṣèlú, tẹ́ ẹ rí wípé nǹkan tí wọ́n ń ṣe ò dáa, ṣùgbọ́n tẹ́ ẹ ń pàtẹ́wọ́ fún wọn, tẹ́ ẹ ń gbè sẹ́yìn wọn nítorí owó tí wọ́n fún yín, àwọn ẹ̀jẹ̀ tí wọ́n ń ta sílẹ̀ yìí ọrùn yín ló wà o. Tẹ́ ẹ kọ̀, tẹ́ ò lè sọ òdodo. Torí báwo ni ìlú á ṣe wà tí irú eléyìí á dẹ̀ máa ṣẹlẹ̀, tẹ́ ẹ dẹ̀ ti máa gbè sẹ́yìn wọn. Ṣé ìjọba ni? Ṣé president ni? Kò sí nǹkan tó kọ president ń bẹ̀. Báwo ni kò ṣe kọ president? No, báwo ni kò ṣe kọ president? Àwọn air force dà, àwọn military dà, kẹ́ ẹ fi mọ̀ wípé gbogbo wọn náà pátá ni wọ́n ti jọjọ pawọ́pọ̀ lórí nǹkan tó ń ṣẹlẹ̀ yìí. Ọmọ Yorùbá ni wọ́n fi jẹ CDS, Chief of Defence Staff, broda Olóyèdé ọmọ Ìkẹ́rẹ́. Ìgbésẹ̀ wo ni wọ́n gbé lórí ọ̀rọ̀ yìí? Ṣé bí ilẹ̀ Yorùbá là ń sọ yìí? Tẹ́lẹ̀ ni wọ́n máa sọ wípé ẹ wo kò sí nǹkan tó kọ̀ wá pẹ̀lú Òkè Ọya jàre, Òkè Ọya Kaduna ló ti ṣẹlẹ̀, Niger State ló ti ṣẹlẹ̀. Ilẹ̀ Yorùbá mà là ń sọ yìí. Eléyìí tó ń ṣẹlẹ̀ ilẹ̀ Yorùbá mà ló ti ń ṣẹlẹ̀. Kí la rí ṣe sí báyìí o? Ọ̀rọ̀ yìí ti wá kọ everybody báyìí o. Gbogbo ẹ̀yin tẹ́ lágbára, gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ oníṣẹ̀ṣe, gbogbo alágbára, gbogbo àwọn agbára ilẹ̀ Yorùbá dà, tí wọ́n fi kó àwọn ọmọ wọ̀nyí kúrò nínú igbó nílẹ̀ Ọ̀yọ́, tí wọ́n kó wọn lọ sí Kaduna. Gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ pásítọ̀, ẹ jẹ́ ká máa gbàdúrà. Ọ̀rọ̀ Nàìjíríà nílò àdúrà ni. Orí òkè la máa lọ ni, a máa ṣomi ni, a máa ṣe kinní kan ni, a gbọ́dọ̀ wà nínú àwẹ̀ bíríbírí ni. Gbogbo ẹ̀ wá dà báyìí. Ìbéèrè ni o, ṣé ẹ rí pé àdúrà ò gbà mọ́ nínú ìlú yẹn? Ìgbésẹ̀ la nílò. Nínú Bíbélì náà ó fìdí ẹ̀ múlẹ̀, ó ní ìgbàgbọ́ láìsíṣẹ́, àdúrà láìsíṣẹ́ òkú ni. Ẹ ń gbàdúrà kò sí ìgbésẹ̀. Ǹjẹ́ tó bá yẹ pé àwọn adarí ilẹ̀ Yorùbá yìí wọ́n gbé ìgbésẹ̀ akin, wọ́n gbé ìgbésẹ̀ tó nípọn ni, ṣé ó yẹ kí wọ́n transfer àwọn ọmọ wọ̀nyí kúrò ní ilẹ̀ Ọ̀yọ́ kí wọ́n gbé wọn lọ sí Kaduna? Mo béèrè ní o, ṣé ó yẹ kí àwọn ọmọ yẹn lo ọ̀sẹ̀ kan kí wọ́n tó rescue wọn? Ṣèyí Mákindé wọ́n ní kí wọ́n wọ igbó lọ, Ìgbòho Òòṣà ní òun fẹ́ wọ igbó lọ, ṣé wọ́n ní Ṣèyí Mákindé ò fọwọ́ sí? Kí nìdí tí Ṣèyí Mákindé ò fi fọwọ́ sí? Lẹ́yìn fi mọ̀ kí gbogbo wọn pátá ni wọ́n jọ ní ọwọ́ nínú gbogbo nǹkan tó ṣẹlẹ̀ yìí. Ṣèyí Mákindé, kí ni nǹkan tí Gumi wá ṣe ní Ọ̀yọ́? Ṣé ó mọ̀ ń pa ẹ̀ àbó ò mọ̀ ń pa ẹ̀? Ẹ̀yin wo lẹ gbé Gumi wá sọ́yọ́? Gbogbo ẹ̀yin tẹ́ gbé Gumi wá sọ́yọ́, ẹ gbọ́dọ̀ sọ nǹkan tẹ́ ẹ jọ sọ o. Ẹ gbọ́dọ̀ sọ ibi tẹ́ ẹ jọ sọ sí o, kí wọ́n tó para ìlú tán o. Ṣé ẹ rí pé wọ́n ti ń àṣìvù èèmù wọn báyìí? Kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ imú ẹlẹ́dẹ̀ ti padà wọgbà. Ilẹ̀ Yorùbá ni wọ́n ń pè bí. Tí Yorùbá bá bínú tán, ṣé kò tí gbogbo àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ yìí, ṣé kò tí ì tó kí Yorùbá bínú? A ní àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ yìí sẹ́, mo ní ṣé kò tí ì tó kí Yorùbá fi bínú, kí Yorùbá fi jẹ́wọ́ wípé ilẹ̀ Yorùbá ni wọ́n ń pè bí, wípé gbogbo ilé tẹ́ ń ṣe ní nọ́ọ̀tì yẹn sẹ́ ẹ lè bá dé ilẹ̀ wa. Ṣé kò tí ì tó ń torí ni? Ó dìgbà tó bá ti pa gbogbo ìlú run, àbí tí wọ́n bá ti wọ ilé, tí wọ́n ti kó gbogbo everybody, tí kò sí ẹyẹ mọ́ nínú ìlú, ṣé ìgbà yẹn ni Yorùbá ṣẹ̀ máa wá jẹ́wọ́ ọmọ ọkọ ni? Bàbá mi ayé yín á da, wọ́n ní ṣèbí wọ́n ní àwọn ti mọ ibi tí wọ́n wà ní, òun náà ni mò ń sọ yìí. Torí Ṣèyí Mákindé jáde, ó ní wọ́n wà ní Old Ọ̀yọ́ National Park, ó ní inú fọ́rẹ́sì yẹn ni wọ́n wà. Ìgbà tí wọ́n wá mọ̀ wípé wọ́n wà nínú fọ́rẹ́sì yẹn, kí wá ní àwọn ìgbésẹ̀ tí wọ́n ṣe lé lórí? Ẹ mọ ibi tí wọ́n wà, tó ti sọ̀rọ̀ yẹn báwo ti lé ní ọ̀sẹ̀ kan. So ẹ mọ ibi tí wọ́n wà, kí ni nǹkan tẹ́ ẹ ṣe lórí ẹ̀ títí ẹ dẹ̀ fi dákẹ́, tí wọ́n fi kó wọn lọ? Bí wọ́n ṣe ń transfer àwọn ọmọ Chibok kiri ń gbà yẹn lélẹ́yìí o. Nítorí pé nǹkan tó ti ṣẹlẹ̀ rí látorí ń pariwo wípé ẹ má jẹ́ kí ọ̀rọ̀ àwọn ọmọ wọ̀nyí kó dàbá ọ̀rọ̀ àwọn ọmọ Chibok. Nǹkan tí wọ́n fẹ́ ṣe nìyẹn. Ẹ̀yin tí ẹ dẹ̀jọ́ pawọ́pọ̀ nítorí ìbò Ṣèyí Mákindé, ṣé nítorí kó bá lè di president ni? Ààrẹ Bọ́lá Ahmed Tinubu, ṣé nítorí declaration tí Ṣèyí Mákindé ṣe
ṣé òun ló fa eléyìí ni wọ́n ní ọba tó jẹ tí ìlú tòrò orúkọ ò parẹ́ o, èyí tó sì jẹ tí ìlú túká tí ìlú polókúrúmuṣu tí ìlú ò lọ síwájú orúkọ ò parẹ́ o. ẹ̀dẹ̀ lajú kalẹ̀ nílẹ̀ Yorùbá wọ́n dẹ̀ kó àwọn ọmọ over 30 days tí wọ́n ti fi transfer àwọn ọmọ lọ sí Kaduna. ẹ̀dẹ̀ jòkó síbẹ̀ ẹ̀dẹ̀ pera yín ní adarí. ṣé adarí leléyìí? ẹjọ́ kí lẹ̀ ń darí gan pàtó báyìí o? àwọn nǹkan tẹ́ ní ẹ̀ ń ṣe lábẹ́lẹ̀ kí ni kókó báyìí? ẹ̀ẹ́dẹ̀ bẹ̀rù Ọlọ́run. bàbá wa pásítọ̀ Ezekiel wọ́n ní ìjọba ẹ̀ẹ́dẹ̀ bá wa mú Gumi láláṣẹ, Gumi ló ń pàṣẹ. àṣẹ tí Gumi tó bá ti pa báyìí òun labẹ́gẹ́. kò sẹ́nìkan tó máa ń bẹ Gumi lọ́wọ́ ẹ̀ wò. adẹ̀wà ní ọmọ Yorùbá ló ń darí. táwọn kan bá fẹ́ máa ṣe tó bá fẹ́ máa tan ará ìlú wọ́n ní Tinubu ó ti mú wọn lọ́rùn, ó ti gún wọn lẹ́sẹ̀, ó ti gún wọn lórí. so ó gún wọn lórí, ó mú wọn lẹ́kàn, ó mú wọn lọ́rùn ni wọ́n dẹ̀ ń ọpẹ́rẹ́tì bọ́ ṣe ọpẹ́rẹ́tì. tí ọwọ́ Tinubu bá ká Fúlàní ṣé ó yẹ kí wọ́n sì máa ọpẹ́rẹ́tì bí wọ́n ṣe ọpẹ́rẹ́tì? Fúlàní kan lẹ́ ń wò yìí o, Fúlàní tẹ́ ń wò yìí Ìgbòho ṣàlómú sẹ́nu tó ń bú o. ó ní wọ́n sọ wípé kí àwọn kúrò nílẹ̀ Yorùbá. ó ní wọn àwọn ò tí ì rí bàbá ńlá kó ẹni tó máa lé àwọn kúrò nílẹ̀ Yorùbá. ẹ yẹ kí fohùn sí kẹgbọ́. kẹ́ ẹ fi mọ̀ wípé ọ̀rọ̀ àwọn Fúlàní wọ̀nyí kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ imú ẹlẹ́dẹ̀ ti wọ gbà ni. ó lóun jẹ́ àkàndé ṣẹ́rí ọmọ Fúlàní tó lóun jẹ́ àkàndé, Jagudon Àkàndé ló porúkọ ẹ̀. àwa tá à ń sọ̀rọ̀ tí ìjọba bá fẹ́ wá everybody kan wọ́n lè ti pàtẹ TikTok wọ́n á mú ẹni tó ń sọ̀rọ̀ wọ́n á ní kí wọ́n lọ gbé ìkànnì ẹnìyẹn kan gbé wálẹ̀. Fúlàní òun ló ń sọ̀rọ̀ ló ń ṣe oríṣiríṣi ní orí TikTok yìí o. àwọn ọmọ ọ̀dọ́ Nàìjíríà àwọn náà ló ti ń fún ní views o. ẹ wo gbogbo post tí ó post gbogbo ẹ̀ ló ní views pátá. ṣùgbọ́n ibi tá a bá ti ń sọ̀rọ̀ wípé kí ìlú da ò ní rí wọn bẹ́ o. ṣùgbọ́n wọ́n lè lọ sọ́dọ̀ àwọn kidnapper àwọn bandits Fúlàní lórí TikTok. wọ́n á ti lọ bẹ̀ wọ́n á ti máa send account wọn fún wọn. ṣé ẹ rí pé púpọ̀ ọ̀dọ́ ló yẹ kí wọ́n lọ yẹ ọpọlọ ẹ̀ wò. àwọn bandits wọ́n ní kẹ́ ẹ máa fi account yín sílẹ̀. wọ́n ń ṣe giveaway fún yẹn dẹ̀ ń gbà lọ́wọ́ wọn. kí ọ̀dọ́ Nàìjíríà máa gba owó lọ́wọ́ àwọn bandits lórí TikTok. kẹ́ fi mọ̀ pé wàhálà ti wà. wọ́n dẹ̀ send account wọn sí wọn wọ́n transfer 100,000 fún wọn lórí TikTok. wọ́n kún bẹ́ẹ̀ ẹ lọ wò wọ́n bẹ́ẹ̀. ìkan ló sunkún jáde lọ́sẹ̀ tó kọjá wípé wọ́n ní wọ́n máa wá locate òun wípé àwọn máa gba true account number ẹ̀ àwọn á fi locate ẹ̀ nǹkan tẹ́ ẹ jẹ ló yó gbogbo yín 100,000. ṣé ẹ mọ̀ wípé owó ẹ̀jẹ̀ wọ́n ń kidnap àwọn èèyàn yín eléyìí tí wọ́n ti pa ní bàbá nínú yín wà ń bẹ̀. so ẹ ti wá lọ ń gbà lára owó ẹ̀jẹ̀ yẹn. ṣe rí pé wàhálà ti wà nínú ìlú yìí. ṣe rí pé wàhálà gidi leléyìí. àwọn ọ̀dọ́ ò tẹ̀ wá ní orí tí wọ́n ń rò mọ́. so èèyàn mélòó lẹ́yìn fi ná 100,000 yẹn. àwọn ọmọ tó yẹ kẹ́tẹ̀ da rìpọ́ọ̀tù bo àkáǹtì wọn gan kí wọ́n gbé àkáǹtì wọn yẹn lọ. anywhere tẹ́ bá ti rí bandit lórí TikTok kẹ́ ẹ jòkó tì wọ́n kẹ́ ẹ rìpọ́ọ̀tù àkáǹtì wọn yẹn wípé ṣé irú àwọn ilé ìlú ẹ kó máa sọ̀rọ̀ lórí ayélujára. ṣùgbọ́n bí tá a bá ti ń sọ̀rọ̀ gidi tá à ń sọ̀rọ̀ ìlọsíwájú ẹ ò ní rẹ́yàn bẹ́ẹ̀ o ò ní rí wọn kán tẹ láìkì gan. ṣebí àwọn kan ló ń tẹ láìkì sí orí TikTok orí Facebook bandit. ó máa ṣe o jẹ́ ká fi ohùn sí ẹ gbọ́. kí Fúlàní máa sọ wípé àwọn ò lọ́bí kankan kò sẹ́ni tó lè lé àwọn jáde. ní ilẹ̀ Yorùbá. ọ̀pẹ̀ alágbègbè àwọn ti gbọ́ pé ó ti dárúkọ ó ti dà ọba bání sọ́ra rẹ̀ ọba bání kò jẹ́ bẹ̀rẹ̀ wàláì. ó ní wọ́n dárúkọ ọba bání. who is ọba bání? Sẹ́ríkì wọn.
ó ní Ìgbòho ṣá dárúkọ sẹ́ríkì wọn kó má ti dárúkọ sẹ́ríkì àwọn ọmọ àrífín gidi. àfẹ́ ẹ̀mí wa àfẹ́ wàlá àfẹ́ taniọ́ rè ìwọ bàtà lọ́jẹ́ mo fi aládùúgbò rà tó bá òwò àbá ló ti jẹ. ṣẹ́rí Fúlàní. ṣé Fúlàní ló gba ìyá rẹ̀ àti òun ló gba bá rẹ̀. ṣé gbọ́. àwọn Fúlàní bá ní àjẹ́ òní pé Yorùbá tó wà bá ní kó béèrè pé ṣé Fúlàní bá ní ọjẹ́ òní ní àjẹ́ òní. owó làwọn wà kùsà tó wíwùn ṣé ó lè yóò lọ kùsà kó lọ wà wọn ẹni tó jẹ pé yóò wà wọn yóò lọ ṣe olè kó ní lọ kùsà wàlá ẹ̀ sọ́ra rẹ̀. ṣùgbọ́n ó ní owó làwọn ń wá pé Ìgbòho ṣá wá ní àwọn ń wá kùsà ó ní kùsà táwọn ń wà yẹn kì í ṣe iṣẹ́ làwọn ṣe kọ́ tó wá kùsà ṣé bàbá ńláku bàbá ẹ̀ ló ní kùsà tẹ́ ìjòkó tẹ́ ń wà ṣe rí kan tá à ń sọ ṣe rí pé wàhálà gidi ti wọ̀ ó ti wọ̀lú àti padà kẹ́ran mérò nílẹ̀ Yorùbá báyìí. ọba bá ní lọ́gbà yàrá bí wọ́n lọ́gbà bá rẹ̀. Fúlàní ló ń sọ̀rọ̀ yẹn o ṣé ẹ gbọ́ lórí YouTube ẹjọ́ ṣó clear. ẹ̀rọ ẹ̀kú á sẹ́ndì owó ọkọ̀ fún ọkọ̀ wa á sẹ́ndì owó fún ẹ̀wà wíìlì. ṣé wọ́n jẹ́ ṣé sọ́jà ní abíkínì abẹ́rù àwọn Fúlàní abẹ́rù láti ọjọ́ ọ̀pá Fúlàní ọ̀la ìrọ̀lọ́pàá wíìlì. fake Fúlàní ló ń pa ọ́ tí pọ̀ original Fúlàní jẹ́ ká sọ fún wọn. ọmọge ni ọ̀la ọmọge ni ọmọge ọmú rẹ̀ ló ṣe báyìí. We must demolish this country and install Sharia law. Fúlàní ló gba ìyá rẹ̀ àti òun ló gba bá rẹ̀. Àwọn Fúlàní bá ní àjẹ́ òní. Pé Yorùbá tó wà bá ní kó béèrè pé ṣé Fúlàní bá ní ọjọ́ òde ní àjẹ́ òní. Owó làwọn wà kùsà tó wíwùn ṣé ó lè yóò lọ kùsà kó lọ wà o. Ẹni tó jẹ pé yóò wà o yóò lọ ṣe olè kò ní lọ kùsà. Wàlá ẹ̀ sọ́ra rẹ̀. Abẹ́rù rẹ̀ tó bá ó ti gbé ẹsẹ̀ rẹ̀ jáde sí ibi tí ó wà bá ní gbogbo ọlọ́gbọ̀nra yẹn. Onílòlé ẹgbẹ́ ẹsẹ̀ rẹ̀ kó jáde ìfẹ́ tí wàlá onílòlé. Taniọ́ ọmọ àlè wàlá òbí ọ̀dà bá ní àti kùsà kò dé pé ìgàgà náà tó bá ti jáde sí pé tí ó wà bá ní òní ìlòlé tí a jẹ́ olè ní olè ló mú nínú bá ní ó dápọ̀ orúkọ bá ní ọba bá ní lọ́gbà yàrá tó ń lọ́gbà bá rẹ̀. ẹ wá á sẹ́ndì owó ọkọ̀ fún ọmọ tó lọ́gbùrà á sẹ́ndì owó ọkọ̀ ẹ̀rọ epo á sẹ́ndì owó ọkọ̀ fún ọkọ̀ wa á sẹ́ndì owó fún ẹ wá wíìrì. ṣé wọ́n jẹ́ ṣé sọ́jà ní abíkínì abẹ́rù rẹ̀ àwọn Fúlàní abẹ́rù rẹ̀ láti ọdún ọgbà Fúlàní ọ̀la ìrọ̀lọ́gbà wíìrì yẹ kúrò ọba. fake Fúlàní ló ń pa ọ́ tí pọ̀ original Fúlàní jẹ́ ká sọ fún wọn. ọmọge ni ọ wàlá ọmọge ọmú rẹ̀ ló ń ṣe báyìí. ṣé bá wa ń gbọ́ ìgbẹ́tì tí We must Ìgbòho demolish ṣá this sọ. country and install Sharia law. Whether Nigeria government wants it or not, we have not even started yet. We are waiting patiently, calculating the next step Nigeria government is going to take. Nigeria government knows that the military capacity is very weak to challenge us. They can't even stand us in the slightest battlefield. They lack strength and courage. We have been operating since what did they do? We have been marginalized in this country for decades. It's time to take what that belongs to us. We must take charge and continue to operate. We Fulani people are ready to fight until the end. Our sponsors are also the politicians who criticize us in public and cooperate with us in private. There's no two ways about it. It's either Sharia law or revolution in this country. Nobody's going to challenge our decision, and that's the final thing. ṣé bá wa ń gbọ́ ṣé pé wàhálà ti wà. wọ́n ní ṣe pé ìgbẹ́tì wọ́n ní àwọn ibì kan wà tí àwọn Fúlàní tí wọ́n ti ń wa kùsà lórí fọ́rọ́ tẹ bá wa rí tí Ìgbòho ṣá ṣe láìpẹ́ yìí ọ̀rọ̀ yẹn ni Fúlàní yìí fèsì sí o. Ó ní wọn bí Ìgbòho ṣàdá kí wọ́n wá bá àwọn nínú igbó bí táwọn ti ń wa kùsà. àrífí ilé ìtọ̀ Fúlàní ó ń sọ wípé wọn ò tó bẹ́ẹ̀ kí wọ́n wá bá àwọn wípé ṣé ọ̀fẹ́ làwọn wa kùsà yẹn ni àwọn ń ṣe wàhálà sí káwọn tó wà ní kùsà ní ilẹ̀ Yorùbá o. Ó ní wọ́n sọ wípé àwọn pa Fúlàní ó ní fake Fúlàní ni wọ́n pa pé wọ́n ti pa original Fúlàní. Ṣé rí pé a ti padà kẹ́ran mérò ibi tí wọ́n ti wá kùsà yẹn. Ṣé rí ẹbí wọn kọ́ o ẹbí àwọn adarí wa ni o
ṣé Fúlàní ṣàdédé wọnú igbó ló ń wa kùsà ni? Àwọn wo ló gbé kùsà lé wọn lọ́wọ́? Àwọn wo ló bẹ̀rẹ̀ wọn ní ọ̀wẹ̀? Àwọn wo ló bẹ̀rẹ̀ wọn níṣẹ́? Àwọn baálẹ̀, àwọn ọba, àwọn olóṣèlú. Ṣé pé wàhálà gidi ni? Wọ́n ní amúkù ẹrù rẹ̀ wọ́, ó lókè lẹ́ ń wo ẹ̀wọ̀ ìsàlẹ̀. Àwọn adarí wa wọ́n ti ta ilẹ̀ Yorùbá fún Fúlàní, wọ́n ti gba owó sọ́wọ́. Torí tí wọn ò bá ta ilẹ̀ Yorùbá ni Fúlàní yóò ní gbójúgbóyà kó máa sọ̀rọ̀ báyìí. Kó máa sọ̀rọ̀ báyìí. Àwa la wá nílò báyìí láti gbára wa lọ́wọ́ wọn. Ká jẹ́wọ́ ọmọ kan fún wọn. Ṣèbí ẹ sọ wípé ẹ ní lọ nílẹ̀ yìí. Ẹ ó yá. Ṣùgbọ́n ilé ètò ẹ kí gbogbo akájọ fọwọ́sowọ́pọ̀ kí a jọ pohùn sójú kan. Olúkálùkù wá ń ṣe ìtòwú. Wọ́n ń lo ará ìlú, wọ́n ń lo mẹ̀kúnnù fúnra wọn náà ni. Ọmọ iná ni wọ́n rán síná. Àwọn ará ìlú náà ni wọ́n ti ń lò láti against ará ìlú. Táwọn kan bá kórajà bá ìbírú Fúlàní tó sọ̀rọ̀ wípé Fúlàní yìí o, a ò fẹ́ ẹ mọ́ nínú gbogbo igbó ìgbẹ́tí o. Ibẹ̀ lẹ́ẹ̀ ti máa rí àwọn kan tó ti máa tákù wọn wípé kí ló dé? Fúlàní ń sọ wípé ṣé àwọn làwọn pa bàbá Ìgbòho ṣàtàbá àwọn làwọn pa ìyá ẹ̀ ni? Ṣé ẹ mọye ìyá tàbí bàbá tàbí àgbẹ̀ tí Fúlàní ti pa nílẹ̀ Yorùbá? Fúlàní ń sọ̀rọ̀ pé ṣáwọn la pa ìyá ẹ̀ ni? Lẹ́nu Fúlàní. Ó dà pé àti ìṣetán nílẹ̀ Yorùbá torí tá a bá ṣetán ní irú eléyìí tó sọ̀rọ̀ yìí á bá wọn. Ó yẹ kí wọ́n ti wá nǹkan ṣe sí. Eléyìí kì í ṣe ọ̀rọ̀ pé kákọ̀ lọ fíṣítì àbá wọn. Ó yẹ kí gbogbo ọ̀dọ́ dìde ni. Nǹkan tí wọ́n ṣe fún wọn ní Àbújá, kọmíṣánná ọlọ́pàá, mo lo fídíò yẹn lọ́sẹ̀ tó kọjá. Wọ́n wọ inú gá wọn ni tí wọ́n ṣe kinní yẹn fún wọn tààràtàrà. Ṣé ni pé àwa fúnra wa gan àti rẹ́dì nílẹ̀ Yorùbá. Olúkálùkù sì ń ṣe content lolúkálùkù ń ṣe. Gbogbo wa we are all content creator báyìí. Torí tá a bá rẹ́dì ni ó yẹ ká ti rí fìrífìrí ẹ̀. Ó yẹ ká ti rí àpẹẹrẹ. Tá a bá rẹ́dì, tá a ti ṣe tán ni irú eléyìí píníṣì yìí kò ní jáde kó máa sọ̀rọ̀ sí Ìgbòho. Tó bá ti rí fìrífìrí tí wọ́n mú ahéré wọn, tí wọ́n ti nǹkan bọ̀ tó rí, àwọn mọ̀ wípé Yorùbá mà ti bínú tán. Ṣùgbọ́n ilé ìta ṣe ń ṣe wọ̀nyí content là ń ṣe o. Tá a bá bára wa sọ òdodo ọ̀rọ̀. Wọ́n ń pa wá, wọ́n ń ṣe nǹkan tó wù wá, àwa á máa sọ ó yá ẹgbẹ́ pẹ̀lú àlàáfíà pẹ̀lú wa o. Ṣé ẹ bá ti gbé pẹ̀lú àlàáfíà? Ṣé àwọn eléyìí gbé pẹ̀lú àlàáfíà ni? Èwo nínú Fúlàní ló gbé pẹ̀lú àlàáfíà? Kò sí. Fúlàní ń sọ wípé àwọn ń wakùsà, kò deny ẹ̀ pé àwọn ń wakùsà ní igbó ìgbẹ́tì. Kò sọ pé àwọn ò wakùsà. Ó ní àwọn ń wakùsà wípé ṣèbí wàhálà làwọn ń ṣe káwọn tó wakùsà. So ṣé àwọn ló ní kùsà yẹn? Bàbá ńlá kú bàbá wọn ló gbé kùsà wá. Ṣé ilẹ̀ wọn ló débẹ̀? Bẹ́ẹ̀ ni ìyá wa àbí bàbá wa Prince Adéwálé. Ìròyìn náà lẹ bá wa ń wò yẹn. Wọ́n ní wọ́n ti kó wọn lọ sí Kaduna báyìí o. Kì í Ṣèyí Mákindé báwo ni wọ́n ṣe fẹ́ lọ gbà wọ́n jáde ní Kaduna báyìí o. Bring back our children. Ẹ̀yin ènìyàn wẹ bá wa máa hashtag ẹ̀ bring back our children lórí TikTok ẹ bá wa tap power tap. Lórí Facebook ẹ bá wa tẹ love and like. YouTube tẹ́ ẹ bá darapọ̀ mọ́ ẹ bá wa tẹ love and like. Wọ́n ní Yorùbá should use Egbe and Afẹ́ìrí now àbí o. Ẹ jẹ́ ṣé gbogbo nǹkan wọ̀nyẹn ò sí mọ́ ni. Ibi tí wọ́n kó wọn lọ yẹn ṣé wọ́n lè bá wọ́n wà nínú igbó Ọ̀yọ́ gan láti yọ ọjọ́ yìí. A ti pariwo wípé ṣé a ò lè rí nǹkan tá a lè lò nílẹ̀ Yorùbá tí wọ́n fi kó wọn kúrò ń bẹ̀ ni. Ṣé kò sí ni? Ṣé kò sí gbogbo àwọn agbára wọ̀nyí ni tí wọ́n fi kó wọn láti pàtó ti kó wọn sí inú igbó Ọ̀yọ́? Ó dà ibi tí wọ́n wá kó wọn lọ ní Kaduna ìbáyìí kí ni ṣíṣe báyìí? Ṣèyí Mákindé báwo ni wọ́n ṣe fẹ́ kó àwọn ọmọ wọ̀nyí kúrò? Wọ́n wà nínú igbó Ọ̀yọ́. Ìgbòho Òòṣà sọ̀rọ̀ wípé ẹ jẹ́ káwọn lọ. Ṣèyí Mákindé ní rárá kò sáyè gẹ́gẹ́ bí nǹkan tá a gbọ́ àti fídíò tari tí wọ́n ṣe. So ìgbà tí wọ́n ti wá kó wọn kúrò nílẹ̀ Ọ̀yọ́ báyìí
tí wọ́n wá kó wọn lọ sí Kaduna ẹlẹ́ṣọ́ ààbò wo ló wá fẹ́ ti ilẹ̀ Yorùbá lọ sí Kaduna lọ gba àwọn báyìí o ìrú ẹkùn ni tàbí ìjà ẹkùn tàbí àmọ̀tẹ́kùn tàbí Anglo Ranger tàbí àwọn aṣọ́gbó ilẹ̀ Yorùbá ló fẹ́ kúrò ní ilẹ̀ Ọ̀yọ́ tó fẹ́ lọ gbà wọ́n ní inú igbó Kaduna báyìí kẹ́ẹ̀dẹ̀ mọ̀ wípé Gumi ló ní Kaduna Gumi àti El-Rufai ọmọ Kaduna ni wọ́n klẹ́ríkì ìṣèkì Gumi tó ń pè ní klẹ́ríkì Gumi Kaduna base ni Gumi ti wá pàṣẹ báyìí wípé ibi tí wọ́n kó wọn sí lọ́yọ̀ọ́ yẹn ó yẹ kó wọn kúrò ń bẹ̀ ẹ kó wọn máa bọ̀ ní territory òun níbẹ̀ yẹn nílùú tó lọ́ba tó ní ìjòyè ṣe rí pé àwa Yorùbá dídákẹ́ wa ó ti wá di ti àgọ̀ báyìí àwa ní Yorùbá bó ṣe dákẹ́ yẹn wọ́n mọ nǹkan tí wọ́n ń ṣe Yorùbá diplomacy ni wọ́n ń lò ààrẹ Tinubu diplomacy ni wọ́n ń lò so diplomacy ni wọ́n ń lò tí wọ́n fi transfer àwọn ọmọ kúrò ní Ọ̀yọ́ lọ sí Kaduna ní ilẹ̀ Yorùbá gan tí wọ́n ìwà tá a sì ń wò wípé kakọ̀jí láàárọ̀ ọjọ́ kan kakọ̀ gbọ́ wípé wọ́n ti lọ kó wọn jáde o ṣé nínú igbó Kaduna báyìí ṣé ibẹ̀ ni ọkàn wa ti wá fẹ́ balẹ̀ báyìí lórí wọn ṣé rí bẹ́ẹ̀ yẹn wọ́n ní they have taken them away from Gumi wọ́n ní if bandits can operate under Buhari freely and another tribe is there wọ́n ní they are still have power which tribe will stop them o eré tẹ sọ ibà bàbá wa Fẹ́mi Ọlọ́jẹ̀dẹ́ ẹ ṣe gan ni ẹ ní dààmú tẹ́ ẹ bá sọ̀rọ̀ yìí a ti sọ tipẹ́tipẹ́ wọ́n ní irọ́ ààrẹ Tinubu ń ṣiṣẹ́ ààrẹ Tinubu ti mú ẹpọ̀n Fúlàní sọ́wọ́ wọ́n ti mú ọrùn Fúlàní sọ́wọ́ ààrẹ Tinubu ti ṣe kinní yẹn fún wọn dáadáa ààrẹ Tinubu ti kápá wọn ṣé apá wọn wọ́n kápá wọn báyìí wọ́n kápá wọn ní Gumi ọpẹ́rẹ́tì tá a wá ní ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ tá a wà ṣé Gumi ló ń pàṣẹ tàbí ààrẹ Tinubu ló ń pàṣẹ tó yẹ pé ààrẹ Tinubu ló ń pàṣẹ ní ọjọ́ kejì ní ọ̀tọ̀rọ̀ yẹn ti ṣẹlẹ̀ ó yẹ kí wọ́n sọ pé ó yá aircraft rèé helicopter rèé fighter jet rèé ẹ̀yin air force ó yá nǹkan tó bá máa gbà ní àjọ fúnra wa jẹ ó yẹ ìwọ gbọ́ tí wọ́n ní wọ́n ń ṣe diplomacy wọ́n ń tò lábẹ́lẹ̀ wọ́n ń ṣiṣẹ́ yẹn lábẹ́lẹ̀ iṣẹ́ yẹn ń lọ lórí ó ń lọ láàrin ó ń lọ lírù iṣẹ́ tó wá ń lọ lábẹ́lẹ̀ tó ń lọ lókè tó ń lọ láàrin òun dà báyìí àní ẹyẹ tan ará ìlú mọ́ àti gbogbo ẹ̀yin mídíà wọn ẹ stop ṣe bẹ́ẹ̀ you are just deceiving people jẹ́ káwọn èèyàn tẹ̀ wá mọ̀ òótọ́ ẹ ti fi irọ́ propaganda yẹn ẹ ti fi bà everywhere jẹ́ propaganda lẹ́kọ̀ọ́ ń ṣe kiri ààrẹ ń ṣiṣẹ́ wọ́n ti pe Ọbásanjọ́ wọ́n ti pe Ọ̀ọ̀ni ti wà ń bẹ̀ Ọ̀ọ̀ni ti wà lórí ìjókòó Aláàfin wọ́n ti ṣèpàdé àwọn àti Aláàfin àti Gumi wọ́n ṣèpàdé Gumi àti Ṣèyíkì ti ṣèpàdé kíní kan Ṣèyí Mákindé ti ẹ̀kọ́ fi irọ́ burúkú yẹn ẹ̀kọ́ fi bà nǹkan jẹ́ kíkà àwọn èèyàn mọ̀ wípé àní àwọn adarí wọn ò ṣe nǹkan kan ẹni wọ́n ń ṣe wọ́n kápá wọn kàn mọ̀ọ́mọ̀ wọ́n kàn dúró ni wọn kàn fẹ́ ṣe gírígírí ni wọ́n kàn mú wọn ní ibo ni wọ́n mú wọn sí báyìí. You people are just lying. ẹ kàn ń parọ́ from one place to another ẹ kàn ń mú irọ́ yẹn ẹ kàn ń mú balẹ̀ sórí ará ìlú. àwọn èèyàn náà irọ́ ni wọ́n máa ń fẹ́ wọ́n ti wá tò tì yín wọ́n ti pọ̀ ń bẹ̀ bàbí ẹ ṣáà máa wá tú irọ́ sí wọn lórí. Tinubu ń ṣe iṣẹ́ yín wo ló ń ṣe iṣẹ́ yín wo ló ń ṣe ilẹ̀ Yorùbá kí wọ́n kó ọmọ kí ààrẹ dẹ̀ jẹ́ Yorùbá president jẹ́ Yorùbá kò lè stop wọn kò rí kankan ṣe sí àwọn kan bá ti máa sọ wọ́n ní ká má dá Tinubu lẹ́bi o Ṣèyí Mákindé ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ni kí ló dé tí president ò lè pàṣẹ no ṣé president kì í ṣọmọ Yorùbá ni ibo ni wọ́n ilẹ̀ Ọ̀yọ́ kì í ṣe Yorùbá ni so kí la fẹ́ máa wá bò ń bẹ̀ fúnra wa kò sẹ́bi Tinubu ń bẹ̀ ṣé Tinubu ló fẹ́ wọgbó tì wọ́n ni ṣé Tinubu ò lè pàṣẹ
ṣé Tinubu ò pàṣẹ tí wọ́n deploy ológun lọ sí Rivers State ni ẹ̀yin kọ́kọ́ ìwáyé àbòsí ti bà ayé yín jẹ́. ṣé Tinubu ò pàṣẹ lọ sí Rivers State ṣé wọn ò declare state of emergency ní Rivers State ṣé tí wọ́n bá declare state of emergency láti ọjọ́ ṣọ́ burú jù ni ìgbà wo ni wọ́n kó àwọn ọmọ lọ ibo ni wọ́n gbà helicopter la gbọ́ pé wọ́n fi kó wọn lọ tó bá jẹ́ pé ọkọ̀ ni ṣé kò sí ọlọ́pàá lọ́nà àbí inú igbó yẹn náà ni ọ̀nà dẹ̀ wà ṣé inú forest yẹn náà ni ọ̀nà dẹ̀ wà tí wọ́n wa ọkọ̀ tí wọ́n fi kó wọn lọ Kaduna helicopter tí wọ́n fi kó àwọn ọmọ ní Niger ní Niger State òun náà ni wọ́n padà lò yìí helicopter wọ́n fi ń jí àwọn èèyàn gbé wọ́n fi ń jí àwọn ọmọ ilé ìwé gbé ní ìgbà tí Niger State yẹn more than 2 hours ni wọ́n wà tí wọ́n dẹ̀ operate wọ́n dẹ̀ ń transport àwọn ọmọ wọ̀nyí from inú van wọ inú helicopter over 2 hours kò sí ológun kan nígbà tó yẹ ti deploy ológun tó wà lẹ́nu ọ̀nà kúrò dẹni ẹlẹ́ni kò sí ẹnìkan tó tọ́ka sí tàbí tó sọ wípé ẹni báyìí ló deploy ológun kúrò ní school St. Mary tí wọ́n ti kidnap 315 children àwọn ọmọ ilé ìwé the same thing yẹn ni wọ́n ti ń ṣe yìí báyìí bàbá wa tí wọ́n kọ kọ́mẹ́ǹtì ẹ̀ ní dààmú ẹ káàbọ̀ sórí ètò wa iṣẹ́ gbọ́dọ̀ bá mi Ayọ̀dèjì ẹ ṣeun wọ́n ní if bandits can operate under Buhari freely ìyẹn Buhari tó jẹ́ tribe wọn o and another tribe is there they still have power which tribe will stop them now ẹ sọ fún wa ẹ̀yà wo ló fẹ́ wá stop wọn ìyẹn tí wọ́n kò sí ẹ̀yà tó jẹ́ Ìgbò ló fẹ́ stop wọn báyìí àbáwọn Ìròbò àbáwọn Tífí tribe wo ló fẹ́ stop wọn ìyẹn túmọ̀ sí wípé a kì í ṣe ẹ̀yà kan the only solution ní kọ́yẹ́ kólúkálukú máa lọ láyọ̀ àtàlàfíà because àwọn eléyìí wọ́n ní àwọn làwọn ní ìlú wọ́n làwọn ní ìlú. Also, the politicians who criticize us in public and combat with us in private, there's no two ways about it. It's either Sharia law or revolution in this country. Nobody's going to challenge our decision, and that's the final thank you. Wọ́n láwọn Fúlàní àwọn ti tọ́ láti gba ìlú olẹ́gbọ́n yẹn. Wọ́n náà dẹ̀ máa take over. Please, I need your help. This our father in the Lord is reported missing. He left Kaduna for Lagos. He got to Lagos and he called one of his sons in Kaduna that he has gotten to Lagos to live. But he doesn't. Ẹ wo, Pastor, you want to miss you? He called his number and someone picked and the person said he is sleeping, that he's presently in King of Kings. So they got to King of Kings, thinking he is there. But King of Kings said he didn't see anybody like him in their church. They went to the Kerubu and Seraphim King. He's presently King of Kings. So they got to King of Kings, thinking he is there. But King of Kings said he didn't see anybody like him in their church. They went to the Kerubu and Seraphim King of Kings. They also said they didn't see him. And up till now, we have not seen him. Please, any help that you can render for us to find this man of God, please help us. And you can call this number or reach out to me if you have any information. Thank you. Please, let's share this post as much as we can, please. And let's attend to it as urgent as we can. Thank you. God bless you all. Pastor yẹn wọ́n ní wọ́n jí wọn gbé o Celestia wòlíì ìjọ Sẹ̀lẹ́ ni wọ́n o wọ́n ní wọ́n jí wọn gbé o àwọn lẹ ń wo ìfọ́tò wọn lẹ ń wò yẹn o wọ́n ní wọn ò rí wọn o from Lagos to Kaduna. Hey. They also said they didn't see him. And up till now, please, any help that you can render for Kaduna, find this man of God, please help us. And you can call this number or reach out to me. I do not understand because there's an emergency on ground. It involves every one of us, especially the sex that dominates this. We are failed. There's something we used to call community motherhood. I described it here. Everyone who is interested in the life of every child in the community and neighborhood. If it fails for all of us. If it succeeds, for all of us. That's why we speak out. That's what they used to do. Can you see a daughter of your neighbor in front of a young boy's car? And say, hey, stop. Make them cost you. I mean, cost the gun body. Will it take anything away from you? I know that is the kind of parents we have now. But also, that's the kind of teachers we
we have. Also, that's the kind of nurses we have. Also, that's the type of policemen we have. Also, those are the kind of workers we have. It's kind of sections of the economy. Nobody is left out. They will cost you. In our days, when they beat you for school, you got up for house, they will beat you back to school. To go find out what you do. So you know the job. But these days, now papa and mama will carry pikin. They will go meet that teacher go beat. Who cursed us? How did we get this far? How did we miss it? Can we go further? Can we sustain this further as a nation? Can we continue turning our back to every ill in our society? How did we miss it? Ẹ ti gbọ́ bẹ́ẹ̀ yẹn. Ṣé pé everybody ló jọ kàn báyìí? Everybody ní ọ̀rọ̀ ìjọ kàn. Everybody láti inú ilé ni àti ilé ìjọsìn ni ní gbogbo ibi tá a bá ti bára wa níbi iṣẹ́ ni àti pásítọ̀ àti tíṣà àti olùkọ́ àti báńkà àti ọlọ́pàá táwọn ọlọ́pàá yẹn ká fi sẹ́nu ká fi tì ní èyí táwọn tẹ̀ ń kó nínú ọ̀rọ̀ ìtẹ̀ lágbára ó ní agbára gidi ṣùgbọ́n ti rí bàbá wa Káyọ̀dé ní dààmú ẹ ṣé gan ni wọ́n ní ìyá wa wọ́n ní ìwakùsà tó jẹ́ gbogbo àwọn tó wà nídìí ọ̀rọ̀ tó lógun kò jẹ́ kí àwọn ọba àwọn olóṣèlú àwọn alágbára àwọn tó ń ṣòwò màálù nílẹ̀ Yorùbá wọ́n ní wọ́n ń lo àwọn Fúlàní wọ̀nyí àwọn ló fún àwọn Fúlàní wọ̀nyí lágbára àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá tó gbàbọ̀dè wọ́n ń lo kùsà yẹn because ìdúgbàmọ̀ àdóró tó ṣẹlẹ̀ ní Bódìjà nígbà yẹn ẹ rí wípé àwọn olóṣèlú yẹn náà ló lò wọ́n púpọ̀ àwọn ọba ló ní màálù sí wọn lọ́wọ́ púpọ̀ àwọn ọba àwọn olóyè àwọn olóṣèlú wọn ni wọ́n ní màálù sí àwọn Fúlàní lọ́wọ́ nǹkan tó jẹ́ kí wọ́n fi ní agbára nìyẹn ṣe ti wá rí wípé àwọn tẹ́ ń gbèsè lẹ́yìn tẹ́ ń sọ pé bàbá yín ni àwọn gan ló ń ṣe yín àwọn gan ló wà ní ìdí rògbòdìyàn tó ń ṣẹlẹ̀ àwọn ló wà ní ìdí kùsà kí Fúlàní máa sọ wípé kùsà táwọn ń wà àwọn ṣe iṣẹ́ ni pé ṣé olè máa ń wà kùsà ni àti àwọn ò lọ jalè iṣẹ́ làwọn ń ṣe nídìí kùsà ṣé kùsà yẹn ṣé òun ló ní ni Fúlàní ń wà kùsà ọmọ Yorùbá ń tọrọ jẹ Fúlàní jókòó sí ilẹ̀ wa wọ́n ń wà kùsà ṣùgbọ́n ọmọ Yorùbá ń sun abẹ́ bíríìjì kiri mo máa ń béèrè kan wípé tá a bá máa sọ báyìí tá a bá ka ọdún 10 síbí ipò wo nílẹ̀ Yorùbá máa wà o bí tá a wà lénìí ká wá fún lọ́dún 10 síbí ipò wo nílẹ̀ Yorùbá máa wà kí nìkan tó máa ṣẹlẹ̀ nígbà tí a bá wà báyìí tí adúrú nǹkan wọ̀nyí ṣẹlẹ̀ tí rògbòdìyàn wọ̀nyí ṣẹlẹ̀ tó ń wọlé tó ń jí àwọn èèyàn gbé bó ṣe wù wọ́n tí ọba wà ń bẹ̀ ìjòyè wà ń bẹ̀ olóṣèlú wà ń bẹ̀ gbogbo wọn wà ń bẹ̀ wọn ò rí kankan ṣe sí ṣó wá dìgbà tí wọ́n bá ti wá para ìlú tán kí wọ́n tó dáhùn tí àwọn ń wo àǹfààní táwọn ń jẹ lára màálù wọn àbí owó tí wọ́n ń gbà lára màálù wọn òun ló jẹ àwọn lógún kùsà tí wọ́n wà tí wọ́n ń tà tó ń gba owó ẹ̀ sápò òun ló jẹ wọ́n lógún ṣùgbọ́n ẹ̀mí mẹ̀kúnnù ń lọ sí lójoojúmọ́ wọn ò rí nǹkan ṣe sí ṣe rí pé ìlú yìí ti tán tẹ́ bá pé ìlú yẹn ó ti tán pátápátá ó ti tán kò sí nǹkan kan mọ́ ń bẹ bàbá mi wà rí ìṣẹ́ káàbọ̀ sórí ètò wa ẹ ṣé gan ni gbogbo ẹ tẹ́ darapọ̀ mọ́ ẹ káàbọ̀ sórí ètò wa ẹ bá wa pín ètò wa wọ́n ti kó àwọn ọmọ lọ o information ta ní ká fi tó wa létí nìyẹn o àwọn ọmọ tí wọ́n jí gbé ní Ọ̀yọ́ wọ́n ti kó wọn lọ o wọ́n ti kó wọn lọ o Fúlàní ní TikTok olóhùn jẹ́ Àkàndé ẹ káàbọ̀ sórí ètò wa o ẹ ká sọ o látòrí tí ẹ ká sọ o ẹ jọ̀wọ́ ṣe ọ̀kan lọ́wọ́ máa sọ̀rọ̀ padà jù. ó dáa ẹ káàbọ̀ sórí ètò wa lórí títọ́ bàbá wa Ayọ̀dèjì ẹ káàbọ̀ wá kí gbogbo wa o ọ̀rọ̀ eléyìí ó jọ kàn wá ní wàhálà gidi eléyìí o níbi wọ́n ṣe kó àwọn ọmọ lọ Ìṣèyí Mákindé
bí a ṣe ń sọ̀rọ̀ yìí báyìí bí àwọn ará ìlú ṣe gbọ́ pé wọ́n kó àwọn ọmọ kúrò yìí àní kò yẹ kí oníkálukú yẹ kí iléèwé kan ṣí wọ́n ṣí fún ọjọ́ mélòó kan oníkálukú ti padà sí ń lọ iléèwé ẹ̀ bí wọ́n ṣe kó wọn lọ Kaduna yẹn ṣé ẹ mọ nǹkan míì tí wọ́n ti padà wá ṣe ìdí tí ọ̀rọ̀ yìí fi kan everybody nìyẹn ìdí tí ọ̀rọ̀ yìí ò fi yọ ẹnì kankan sílẹ̀ nìyẹn torí kò sẹ́ni tó máa mọ nǹkan tó máa ṣẹlẹ̀ lọ́la alẹ́ ìní ibi tá ọjọ́ dé dúró lè gan àti mọ̀ nǹkan tó máa ṣẹlẹ̀ àti mọ̀ next plan ni wọ́n àti mọ̀ bóyá ó ti ní iléèwé kan tó ti fẹ́ lọ ìdí tí everybody gbọ́dọ̀ fi jáde kó sọ̀rọ̀ nìyẹn ìdí tí a ò gbọ́dọ̀ fi dákẹ́ nìyẹn wípé kò kàn yín private school ni public school ni pé kò tí kàn yín kò yẹ kí iléèwé kan kó ṣí olúkálukú ló yẹ kó dìde àbámi ẹ káàbọ̀ sórí ètò wa. ẹ̀ka sàn gan ni. àkó ètò sà. nígbà tó bá kó àwọn èèyàn láti àwọn ọmọ kéékèèké láti south west tó kó wọn lọ sí Kaduna tó gbọ́dọ̀ jókòó ta tọwọ́ bọ̀tọ̀ tá sọ̀rọ̀ ṣe mọ̀ pé wọ́n sì ń padà bọ̀ àkójù bẹ́ẹ̀ lọ. ayẹyẹ àdá nǹkan tí mò ń sọ nísìnyí nìyẹn. so àwọn kan dẹ̀ ń sọ pé àwọn ọmọ tó kó lọ mélòó lọmọ oníṣẹ̀ṣe nínú wọn mélòó lọmọ tí ò ṣìṣẹ̀ṣe nínú wọn ṣé àwọn ìlú tí wọ́n ti sọdá orosìn tí ò sẹ́ńbọ̀dì ń bẹ̀ mọ́ ṣé àwọn Christian àti Muslim nìkan ló ń gbé bẹ̀. wọ́n ti fi ẹ̀sìn ba ilẹ̀ Yorùbá jẹ́ bàbá mi èmi ò mọ bí àwọn èèyàn á ṣe máa rorí báyìí kẹ́ máa sọ wípé òṣèṣe mélòó ló wà nínú ẹ̀ ṣé ọ̀rọ̀ yìí ṣé ọ̀rọ̀ ẹ̀sìn ni ká lò ní àbí ìjà ọmọ ènìyàn ló yẹ kó jẹ́ pàtàkì jù. ọ̀rọ̀ Christian nílé àbọ̀rọ̀ Muslim. ṣé tó bá ok Christian ni wọ́n kó lọ ṣé Christian ò kì í ṣe èèyàn ni ṣé kì í ṣe ẹ̀jẹ̀ ló wà lọ́rùn wọn ni bó jẹ́ pé mùsùlùmí náà ni wọ́n kó lọ ṣé wọn kì í ṣe èèyàn ni à ń sọ̀rọ̀ wípé ká ní ìjà ọmọ ènìyàn òun náà nílùú yẹn ò fi dáa because ó kálukú máa wọ pé wo ìlú ṣe oníṣẹ̀ṣe ni wọ́n kó ìṣe mùsùlùmí ni wọ́n kó ṣèbí kìrìsìtẹ́nì ni wọ́n kó tẹ́ ẹ bá dé ní kí n máa wo àwọn tó kó yẹn kìrìsìtẹ́nì ló pọ̀ jù nù wọn gbogbo tíṣà yẹn they are all Christian. the point I'm trying to stress ni pé bóyá Muslim ni wọ́n bóyá Yorùbá ni wọ́n bóyá ènìyàn ṣáà ni wọ́n. bóyá Jehovah Witness ni wọ́n bóyá tí ò tiẹ̀ ṣe kankan ni wọ́n Yorùbá lọ́kó. Yorùbá ni wọ́n kó ìbájẹ́ oníṣẹ̀ṣe ìbájẹ́ mùsùlùmí ọmọ Yorùbá ni wọ́n kó ìpínlẹ̀ Ọ̀yọ́ ni wọ́n. àwọn ìlú tí ò sí èèyàn kankan bẹ̀ mọ́ báyìí because you posted a video recently táwọn ọlọ́pàá ń pariwo pé tọ́tẹ̀ ṣe yẹ̀yẹ́ pé kò sí anybody ń bẹ̀ mọ́ ewúrẹ́ nìkan ló wà ń bẹ̀. bẹ́ẹ̀ni ọwá onírè ìlú ọwá onírè. ṣé kò sáwọn oníṣẹ̀ṣe ń bẹ̀ ibo làwọn oníṣẹ̀ṣe bẹ̀ wà tó bá wà ń bẹ̀ where are they have they not all run away for their life. àní ká fọwọ́sowọ́pọ̀ ká gbára wa sílẹ̀ you are asking every just now in 10 years where will Yorùbá be where will Yorùbá be mo ti sọ pé àná òyìn ṣì máa sá láti Èkó lọ Kánò àwọn ṣì máa sá lọ àwọn tí Onitsha àwọn ṣì máa sá lọ Kaduna àwọn tí Port Harcourt àwọn yẹn máa sá lọ Kafancha because they will take over that place that is the truth. àwọn èèyàn ṣíkà ní káwọn èèyàn dájú ni àbí kí ló ń ṣẹlẹ̀ ẹ máa sọ pé ẹṣẹ́ oníṣẹ̀ṣe ni wọ́n kó ni àbí mùsùlùmí ni wọ́n kó ni àbí kìrìsìtẹ́nì ni wọ́n kó èèyàn làwọn tó ń kó ọmọ Yorùbá dẹ̀ ni wọ́n. ní 2021 tí struggle yẹn gbóná gan kó tó di pé wọ́n lọ attack Chief Sunday Igboho nílé mo rí pé àwọn ọba àwọn kábíyèsí wọ́n wọ ní Kaboga wọ́n sáré jáde kúrò láàfin because àwọn màálù wọ́n ti wà níbẹ̀ àtàwọn Fúlàní wà níbẹ̀ so àwọn youth rẹ kó gbà wọn sílẹ̀ àwọn náà tún sílẹ̀ wọn lóko pé ẹ̀yin lẹ́fà ṣe òun náà kan ló happen by ṣèbí àwọn ìlú kan wà níbẹ̀ ní Kwara nobody live there again gbogbo àwọn kábíyèsí wọn Èkó ló ń gbé wọ́n ti lọ so bá ṣe ń bá lọ yìí wọ́n sì máa fi kábíyèsí mi wọ́n sì máa fi wọ́n nínà wọ́n ní ṣe ọkọ̀ fún wọn kò máa fi wọ́n ṣẹ́gùsí wọ́n ní kọ́ máa ṣẹ́gùsí wọ́n ní kọ́ lọ ata kó fọ́ lọ́ta wọ́n ní kọ́ gúnyán torí àwọn èèyàn máa jẹun wọ́n ní kọ́ gbẹ́ kànga torí they need water in the camp there nítorí wọ́n máa fẹ́ lomi ṣe ni wọ́n á dẹ̀ máa record it to molest Yorùbá race if Yorùbá don't come up now and do something about it ẹ̀ lọ́mọ yín ló wà ń bẹ̀ tí o tọ́mọ yín bá kúrò ń bẹ̀ now kí ni faith Yorùbá nígbà tọ́mọ yín wà ń bẹ̀ tó ń ṣe àdúró ilé fún yín when Buhari was there they didn't do half what they are doing now so ọmọ yín wà ń bẹ̀ síbẹ̀ tó ti ṣèdí bẹ̀bẹ̀ rẹ̀ tẹ́lẹ̀ ti filẹ̀ kẹ́sì díẹ̀
ìlẹ̀kẹ̀ náà báyìí sí báyìí kí ni what you know nítorí tó wá dùn mí pé people are still singing and dancing behind these politicians láàrin ṣì ń jó àwọn obìnrin ṣì ń jó wọ́n ṣì ń jó wọ́n ṣì ń rèdí lẹ́yìn wọn say these people àwọn people yóò lọ́rọ̀ gbà tọ̀ ṣe mọ̀ tí yàrá báyìí ti jẹun débi tí ẹni ọ̀tọ̀ ní kíyà jẹyàn ọ̀tọ̀ ní kíyàn jẹyà tí méjèèjì ò báyìí ti ṣẹlẹ̀ síyàn ìdènà ẹni ọ̀kí mọ tó kàn bóyá wọ́n jẹyà lọ́wọ́ báyìí ni maybe by the time tó bá bẹ̀ sí jẹyà tí àtúnjẹ wọn baby they will wake up ibi tí Yorùbá ń bá tí wọ́n lọ yìí you are asking where will Yoruba be in 10 years time Yoruba will be in Kano and Kaduna that's all I have to say. ṣe bá wa gbọ́ bẹ́ẹ̀ yẹn so olúkálùkù wá ń dúró dìgbà tó máa wá débẹ̀ yẹn ni olúkálùkù ń dúró dìgbà tó máa wá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ olúkálùkù máa wá ó tẹ̀ tí ń ṣẹlẹ̀ gan ṣé àwọn èèyàn ti ń sá kiri ni ṣé àwọn èèyàn ti sá kúrò ní oríṣiríṣi àwọn ìlú tí wọ́n sá lọ sẹ́kọ̀ọ́ sá lọ sí Ìlọrin ẹ káàsán ẹ káàbọ̀ sórí ètò wa o ẹ káàsán a kú ètò a kú àtàrọ̀ yes sir ilẹ̀ Yorùbá yóò kù ní dàrú lágbára Olódùmarè àmín o mi ò mọ nǹkan tó máa ń dé tó yẹ pé gbogbo àwa ọmọ Yorùbá yẹn ọlọ́tẹ̀ máa ń pọnù wa ẹ wo nǹkan tó ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ Adéyẹmọ tó lọ sínú igbó tó lóun fún àwọn Fúlàní yẹn ní 2 hours tó dẹ̀ sọ̀rọ̀ ẹ̀ tọ́rọ̀ ẹ̀ dẹ̀ rí bẹ́ẹ̀ kò sí nǹkan táwọn ọmọ Yorùbá ò sọ tán lórí ọ̀rọ̀ torí ẹ jẹ́ kí n kọ́kọ́ dárúkọ mi náà orúkọ mi ní Kọ́mrè Ọdẹ́jọbí Mádòjì tì mí tí mo ká máa ti sọ̀rọ̀ ṣùgbọ́n àwa náà wà nù ọ̀rọ̀ jàǹgbára ní Yorùbá ẹ wo nǹkan tí bàbá yẹn ń ṣe bàbá yẹn bó ṣe ń gbìyànjú tó ń ṣiṣẹ́ nítorí ilẹ̀ Yorùbá ó ṣe jẹ́ pé bí làwọn èèyàn fi ń ṣu wọ́n ní kọkùnrin rédíò kóbìnrin pa téjò ṣáà ti máa lọ ni kí ló dé tí bàbá wa Ààrẹ Ọ̀nà Kakanfò tí ò lè polóyè Sunday Igboho mọ́ra pé kọjọ túnlẹ̀ Yorùbá yìí ṣe kọjọ fọwọ́sowọ́pọ̀ kọjọ fi túnlẹ̀ Yorùbá yìí ṣe àwọn ọmọ Yorùbá gan kẹ̀dẹ̀ tó rèé ojú wa tó dúdú ẹni tó lè pàṣẹ tí ò tí ì Ààrẹ Ọ̀nà Kakanfò tọ́kọ̀ yìí fún níwọ̀nba chance tó fún pé kó fi ṣe ọ̀rọ̀ jàǹgbára lẹ̀ Yorùbá tó ń pirú túbà yẹn tí ò tí ì Ààrẹ Ọ̀nà Kakanfò ẹni tó wá jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò wọ́n máa kóyàn lu ẹ̀ kò má rí ọkọ ṣe sí àwọn ọmọ Yorùbá ọpọlọ wádẹjọba àrọrọ sọgbà yẹn èèyàn tó wá ṣẹlẹ̀ ta ìṣẹ̀lẹ̀ tó dẹ̀ lọ sílùú ẹ̀ tó dẹ̀ lọ tó lọ dúró tán ta tó sì ń sọ̀rọ̀ ta dẹ̀ ń dá lẹ́bi tí ẹ kó rí bẹ́ẹ̀ ṣá iṣẹ́ wà nílẹ̀ Yorùbá yìí gan-an mi ò fẹ́ sọ̀rọ̀ jìnnà ẹ ṣe gidi gan-an ẹ máa bẹ́ tó ń ṣó. ẹ ṣeun bàbá mi ọ̀rọ̀ àwọn ọmọ tó kó lọ yìí kí wàá ní kókó báyìí wọ́n ti kó àwọn ọmọ kúrò lọ́yọ̀ọ́ lọ sí Kaduna o ìyẹn ní pàtàkì gan báyìí lórí ètò. ẹ ṣe gidi gan àmójútó gbogbo wa náà nìyẹn àmójútó ẹ mọ̀ pé olóyè ò lè pàṣẹ irú ẹ̀ torí pé kí ni mo mọ̀ pé ọwọ́ bàbá yẹn ni gbogbo èèyàn ń ṣọ́ ìyẹn tí ìjọba bá ti fẹ́ ká ṣe náà la máa ṣe nítorí pé kí ni kò sẹ́ni tó fẹ́ jáde oníkálukú ń dìfẹ́ lórúkọ ẹbí ẹ̀ tó bá yálé ní àwọn ọmọ skul náà ló yẹ kó kọ́kọ́ ṣe pé kí ni gbogbo skul ló yẹ kó sọ pé everybody kó má release ọmọ ọmọ kan ti skul pa ṣùgbọ́n ta ló fẹ́ pàṣẹ yẹn ta ló fẹ́ síwájú táwọn ò ní tọ́jú orúkọ ọ̀run ẹ̀ táwọn ò ní tọ́jú orúkọ ẹbí ẹ̀ ṣé èmi ni mo fẹ́ síwájú ni kò sẹ́ni tó fẹ́ síwájú ṣùgbọ́n tábàárẹ̀ tó bá síwájú àná àtẹ̀lé lẹ́yìn ọ̀rọ̀ mi nìyẹn gẹ́gẹ́ bí ọgbọ́n ọmọdé tèmi o. so síwájú bàbá mi lọ sí bo báyìí but wọ́n ti kúrò lọ́yọ̀ọ́ sẹ́ ṣé Kaduna làwọn èèyàn fẹ́ wá máàṣì lọ báyìí. kò sí nǹkan tí ò ṣe ṣe ìyá mi kò sí nǹkan tí ò ṣe ṣe